sister wa kan tó ń ṣe fíìmù tóun àtọkọ ẹ̀ ní issue recently àwọn méjèèjì ò ní dáríjìra wọn mọ́ táyé máa fi tán tí ayé máa fi tán wọn ní dáríjìra wọn mọ́ ṣe wá rí èèyàn títí wá yẹn. àṣírí ti tú o ẹ̀yin èèyàn wa ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé láti gbọ́ bí ó ṣe ń lọ nínú fídíò yìí nítorí wípé àwọn àṣírí ńlá kọ̀ọ̀kan ó mà ti tú jáde látẹnu Lizzy Anjorin o. sísá wa tó ń ṣe fíìmù yẹn ṣe wá rí èso tó wà nínú ìgbéyàwó yẹn èso yẹn ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n mi sọ fún yín as a victim ọ̀fọ̀ àwọn awáyé má ṣe rere tán máa ru òkú ọmọ wọlé fún tán pera wọn ní blogger tán bá yé àwọn èèyàn jẹ́ yìí kò sí ìdílé kan tán máa fẹnu sí ìdílé yìí ò ní tò mọ́ láyé ká tó lọ sọ̀rọ̀ Mohbad mo fẹ́ kẹ́ gbọ́ ilé dáadáa ṣẹ́rí tí ọkùnrin bá wà tó bá ń fẹ́ obìnrin tó bá níyàwó nílé a lot of things ló lè gbé ọkùnrin kúrò nílé kó lọ fẹ́ yàwó mi a lot of things ló lè gbé obìnrin kúrò nínú ilé ọkọ ẹ̀ kó lọ fẹ́ ọkùnrin mi but tí crisis bá ti wà obìnrin tó wà nílé á wá ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù torí àwòkú wèrè tí ò lè manage ló let loose tó lọ síta wàá wá ṣe sùúrù wàá wá jẹ́ kó ṣe kinní yẹn fún èyí tó ṣẹ̀ṣẹ̀ pàdé yẹn dó sùúrù yẹn ó máa ń ṣòro ṣe fún wa mo rántí first day tálájì sọ̀rọ̀ ẹnu ìṣó fún mi ọjọ́ tí though I was fully prepared nǹkan kò kí ń jọ mí lójú torí mo jẹ́ obìnrin tó tẹpá mọ́ṣẹ́ kò sí nǹkan kankan ṣo láyé yìí tó máa ń mì mí ẹ dẹ̀ ti rí mi ẹ ti rí strength mi lórí social media ẹ mọ̀ pé kò sí nǹkan kan tó máa ń mi Lizzy ẹ mọ̀ mi kò sí nǹkan tó máa ń mì mí lọ́jọ́ tálájì kọ́kọ́ sọ̀rọ̀ ẹnu ìṣó tó wá sọ gbogbo nǹkan tó display wọ́n ní kí ni mo rí sí mo ló dà wọ́n ní gbogbo nǹkan tó ṣe yẹn mo ló dà mo níwájú ìṣẹ̀dá mo ló dà èmi àti wọ́n ń ṣe látọ̀kan because torí celebrity ni mí ení ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ kọ́kọ́ ló bá mi ọ̀rọ̀ mi ṣe máa jẹ́ èèyàn ló bá mi aláàjì ti ṣoore fún mi rí èmi náà kórè dóore padà fún wọn ṣùgbọ́n mo mọ bá aláàjì ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsìkò tálájì sọ̀rọ̀ Fọlá àsìkò tí ò sí nǹkan kan tí ò sí oúnjẹ jíjẹ ó wá bẹ̀rẹ̀ sí ní ya aláàjì lẹ́nu pé òní kò sí nǹkan kan báyìí nǹkan mi ẹ má wọrí Ọlọ́run á ṣe báyìí nǹkan mi ẹ náà á ṣe ẹ má wọrí ó gbọ́ ẹ má dá ó gbọ́ ẹ má dá aláàjì náà má bá ó gbọ́ ẹ jẹ́ mi náà ṣe ti bèrè ṣe ti ṣe prayer nígbà tí wọ́n láwọn kọ́kọ́ bímọ kìíní mò ń wò wọ́n èmi kú wà lórí pápá èmi ń pọ̀ ṣù kádàrá mi kiri èmi sáré àti lànà ayé kí ló kan tèmi èyí tó kọ̀ọ̀kan mi tó ń dùn mí lẹ́gbẹ̀ẹ́ kan ni pé eléyìí ò níṣẹ́ so èmi tí ó jẹ́ pé mi ò kí ń sùn mi kí ń wo náà ni mo máa ran eléyìí tí ò níṣẹ́ ní ọwọ́ bọ́n mo wo pé at least ọkùnrin ti ràn mí lọ́wọ́ ó ti ràn mí lọ́wọ́ rí mo dákẹ́ mi ìsàn kankan mo ń wò wọ́n ó yá o wọ́n náà bímọ kejì kò kàn mí wọ́n wá pè mí pé wọ́n sọ pé àwọn kọ́ làwọn lọ́mọ náà kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin gangan lẹ lọ́mọ ọmọ yín ni wọ́n àwọn ọmọ tó jọ yín bí ìmúmu àwọn ọmọ yín ò ní dídí ẹni ẹ̀yin gangan lẹni wọ́n ọmọ yín gangan ni wọ́n ta ló sọ pé ẹ̀ka lẹ lọ́mọ ẹ tó bá sọ pé ẹ̀ka lẹ lọ́mọ ẹ sùn wọn mo ń bá kádàrá tèmi yí èmi náà ń ṣeré ọwọ́ tèmi kiri kí ló kàn èmi àti ẹ̀ but lẹ́gbẹ̀ẹ́ kan mo wò ó pé ìjọ wo lọkùnrin ló fẹ́ ṣàṣeyọrí pẹ̀lú gbogbo àwọn ọ̀wà pálapàla báyìí ìyàwó tí mo mọ̀ mọ́ ẹ àwọn méjèèjì ní iṣẹ́ lọ́wọ́ tí wọ́n ń ṣiṣẹ́ ó wá sọ fún mi pé léyìí kò mọṣẹ́ ṣe onígbà míì gan torí pé kò mọṣẹ́ ṣe irú àwa yìí ò kí ń ní ṣẹ́ni tó jẹ́ kó tiẹ̀ kù díẹ̀ káàtó wọ́n ti jẹ wọ́n kegungun kí ni ó fẹ́ tọrọ lọ́wọ́ wọn so ìgbà tọ́rọ̀ ẹ̀ ṣẹ̀ ṣẹlẹ̀ ìgbà tó ń sọ fún mi pé ọmọ kan ó lóun lóyún kiri kan àwọn ò mọ̀ rí o àwọn ìgbà yẹn business kan wà l'Abuja ó dà ẹ lọ ṣe
wọ́n láwọn ò ní mọ́tò lẹ́sẹ̀ ó dẹ̀ gba mọ́tò ẹ lọ ṣe wọ́n lọ ṣe ìgbà tán débìnà ẹbẹ́ ní kò sówó lọ́wọ́ yín ẹ lọ gbalé fún ẹ lọ gbalé fún sí Fágbà because orí ọmọ yẹn ò níṣẹ́ lọ́wọ́ tó o bá bọ́mọ yẹn rẹ́sù jù á padà fúlì síbẹ̀ so kúkú jẹ́ kó kàn máa wá kó máa play fatherly role ẹ̀ kó máa lọ kó kàn máa play fatherly role ẹ̀ kó máa lọ èèyàn ń sọ pé irú obìnrin bẹ́ẹ̀ ò dáa ṣùgbọ́n èmi ni mo mọ̀ pé nǹkan ń ṣe máa yìí ó wá lè débi pé ìgbà míì báyìí àtijọ́ àti ìgbàjàgbọ́ tí ẹnu ìṣó náà sọ wípé ńgbà míì wà lájì máa ń yáwó lórí online ṣe mọ̀ pé tí kádàrá bá bẹ̀rẹ̀ sí ní take charge ó máa ń dàbí pẹ́ lómi ìmọ̀ ṣe ṣẹ́rí tẹ́ bá mọ nǹkan tó ń pè ní destiny as a woman you will build yourself wàá dẹ̀ ṣe títí ẹ ló wọn ò ní mọ̀ fún ẹ bọ̀ wàá ṣe títí ẹ tó bá mọ nǹkan tí wọ́n ń pè ní destiny ọkùnrin tó bá jẹ̀yà jù ló máa fìyà jẹ jù ṣẹ́rí Ìyábọ̀ Òjó ti bayé social media jẹ́ Ìyábọ̀ Òjó ó ti pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún òun ló fi jẹ́ pé kò sí ọmọ tó tara Ìyábọ̀ Òjó jáde Ìyábọ̀ Òjó gbọ́dọ̀ mọ sàárè wọn àdàbí tó ẹ́ kò títọ́ ní Ìyábọ̀ Òjó gbé jáde nípa Lizzy Anjorin ló kù àmọ́ tó bá yẹ pé irọ́ Ìyábọ̀ Òjó àti gbogbo àwọn bloggers tí Sàríyù sáìn fún àti Sàríyù àti Ìyábọ̀ Òjó gbogbo wọn pátápátá ló jọ máa mọ sàárè ọmọ kí ni mo fẹ́ sọ fún yín ni pé mo ṣáà ń build career mi Alhaji mú career àti tiẹ̀ wọ́n fi ń play tẹ́ntẹ́ pẹ̀lú ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́ ọmọ tó yẹ pé tán bá dọ́dọ̀ ẹ̀ nígbà míì á lóun ń bọ̀ inú mọ́tò náà máa sùn sí mọ́jú ńgbà míì ṣá máa nírú ọmọ yẹn ò dání n tó fit destiny one time yẹn nìyẹn èmi busy èmi ń build destiny mi ọjọ́ jíjẹ ọjọ́ àìjẹ èmi bẹ̀rẹ̀ sí ní ránṣọ mo bẹ̀rẹ̀ sí ní to stone mo bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní talé mo bẹ̀rẹ̀ sí ní talẹ̀ mo bẹ̀rẹ̀ sí wọ́n bá pàdé mi ní pati Alhaji Paso ní 2017 mo fẹ́ ṣe launching mo wá lọ gbé páàkì fún Alhaji Paso fídíò yẹn lẹ ti rí èmi àti Ṣáláńgá Fágbà Alhaji Lawal wà ní pati yẹn wọ́n bá jókòó ìwọ mo pè é o gbágo kí ló ṣe é kí ló jẹ́ bàbá mi ẹrú Ọlọ́run ìkúnlẹ̀ mi rè ẹ má bínú mi tètè rí ni ẹ pè mí kẹ́mi gbágo wọn bí yàrá ìyá mi dà àtúnfẹ̀rìn parí ẹ̀ àtúnsọ̀rọ̀ wà lábẹ́lẹ̀ ojoojúmọ́ ni mò ń rò pé nígbà tó yẹ kí wọ́n ṣàṣìyàn ṣùgbọ́n inú wọn dùn ṣàpọ̀ wọn ò níṣẹ́ lọ́wọ́ inú wọn dùn à ń fà lọ nígbà tó wá di 2019 tí ogun yẹn pọ̀ tí mo rí pé Gistlover ti gba dọ́kúmẹ̀ntì lé lọ́wọ́ mi ò dẹ̀ sọ fún Alhaji gbogbo géèmù tí Ìyábọ̀ Òjó àtọmọ afẹ́ ẹ̀ gbá àti Uber tí Gistlover fẹ́ gbà àti ọ̀kadà ṣe pé Gistlover tún sọ fún mi pé kí n wá ṣe advert lọ́dọ̀ òun ọjọ́ tí màá bá Gistlover sọ̀rọ̀ lásìkò mo ní da Gistlover òyà èèlò ní advert tí n bá fẹ́ ràn ní advert pé kí n tiẹ̀ fún ní owó yẹn tí n tó bá gbowó yẹn tán màá ní ọmọ kan máì tí ràn ní advert bọ̀ ṣáà di owó yẹn ńgbà tí mo rí pé ikú ní Ìyábọ̀ Òjó ikú rèé dẹ̀dẹ̀ gbò wọ́n béèrè Uber wọ́n béèrè ọ̀kadà Alhaji ó dà báwo ló ṣe wà ńlẹ̀ báwo ló ṣe kí ló ń ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ sí mi o Alhaji ní báyìí ìṣẹ̀lẹ̀ tí ò lẹ sọ fẹ́ anybody mi ì sọ fẹ́ anybody mo gbà tá a dẹ̀ máa ń tán ṣe because ìgbà mi Alhaji máa wá ìgbà mi ti bá fẹ́ ra mọ́tò fáwọn èèyàn ṣàpò máa ń ta mọ́tò ṣẹ́rí tẹ̀ǹtẹ̀ mi máa ń ta mọ́tò yẹn Alhaji máa ń bá mi source fún mọ́tò nígbà mi tí n bá fẹ́ ra mọ́tò Alhaji máa lọ bá mi source fún tí n bá fẹ́ ṣe so many things Alhaji ni right hand man like Alhaji ni next person tó pẹ́ ní tí n bá fẹ́ ṣe Alhaji ni máa pè pé báyìí ṣá ó dẹ̀ náà ti gba dọ́kúmẹ́ǹtì mi o death threat tán dẹ̀ fún mi ni eléyìí ẹjọ́ nítorí Ọlọ́run ni mo mú ìfẹ́ ṣayé mi Alhaji ni tán bá rí ọkùnrin pẹ̀lú ẹ wọn sá ọlápọ́n rí pé ìwọ nìkan ló ń dá sùn ló ń dájí ló ń dá ṣe gbogbo ẹ̀ wọ́n ní èmi tí n bá máa fẹ́ ẹni ọkùnrin èmi ò fẹ́ boyfriend àgbésùn àbí nǹkan kan ó máa ṣèyàwó fún mi torí at the end of the day tán bá lọ ká kó má dàí pé boyfriend and girlfriend náà wọ́n ṣe bí Ìkòròdú táwọn wà náà kò kú sí much
Fẹ́yìn Múṣù kẹ̀dẹ̀ nìyí ṣé mo rí pé ó ti move on gbogbo wọn ti abandon àwọn bí ṣe bí mo rí gbogbo báwọn ṣe máa lọ báwọn ṣe máa pé kò sí much pé èmi ṣáà mo rí ilẹ̀kùn tó ṣí tó rínú tó rẹ́nu okay let's see what we can do together documentally iṣẹ́ mọ̀ káwo báyẹn lè ṣe gbọ́n kan mo ṣáà gbà pé okay let's have our engagement let's do our small wedding níwọ̀nba àwọn kò níṣẹ́ lápá yín ẹ lọ máa yanjú wọn so gbogbo ayé ń plan gbogbo ayé ń ṣe gbogbo nǹkan wa ìmọ̀ tó wà ẹ̀sà ẹnu ṣó ń kọ́ Fọlá ni máa ń pẹ́ Sàríù ṣó ti jẹun ṣó ti mu ṣáwọn gan ti jẹun ṣẹ́yìn gan ti jẹun báwo ó dà ẹ bá mi ṣe báyìí báyìí ẹ bá mi ṣe báyìí sí aṣáájọ ń kópa ní abẹ́lẹ̀ ìgbà tá wá ṣe wedding Gistlover bá mú wedding ó release nítorí wọ́n ti gba dọ́kúmẹ́ǹtì lé mi wedding tí mo ṣe yẹn ó wá dàbí ìgbà tí wọ́n gbé ìbọn sí orí Ìyábọ̀ Òjó ṣáà pé ẹnu ìṣó dẹ̀ súnmọ́ gbogbo èmi làwọn Kẹ́mi Kóredé àwọn Bímbọ́ èyí tó bíbejì yẹn ẹnu ìṣó súnmọ́ gbogbo wọn Ìyábọ̀ Òjó bá wò pé yéè ilé táwọn ti gba Gistlover wò pé ilé táwọn ti gba dọ́kúmẹ̀ntì ẹ̀ ṣe mọ̀ pé ikú ń dẹ̀dẹ̀rẹ̀ ń dẹ́kú gbogbo yín òkú mọ kankan lórí online tọ́n bá ti gbé story oní story dé gbogbo yín kàn máa yọ̀bẹ tí ní ẹ bẹ̀rẹ̀ sí ní máa kún ẹ mọ victim ẹ mọ criminal as a matter of fact Ìyábọ̀ Òjó criminal òun gangan ló máa ń front ogun gbogbo narrative tí Ìyábọ̀ Òjó bá ti push òun ni gbogbo yín máa ganu sí tí Gistlover tí Ìyábọ̀ Òjó bá ti push narrative ẹ kì í wà sensitive kò bá jẹ́ breadwinner Ìyábọ̀ Òjó push narrative sí ẹ̀yin máa yọ ọ̀bẹ ẹ máa bá wọn kún pa ni kò kún ṣe bí yín kò ń ṣara yín bí kí gbogbo breadwinner kú lọ́jọ́ kan ní lójú gbogbo yín ẹ̀yin tẹ̀dẹ̀ ń jọ Ìyábọ̀ Òjó wúrú wà bẹ́ẹ̀ ẹ fi ẹ̀mí ọmọ yín ẹ fi dí gbogbo aburú tẹ́ ti ṣe pẹ̀lú Ìyábọ̀ Òjó now orí gbogbo wọn bá gbóná Ìyábọ̀ Òjó bá bẹ̀rẹ̀ sí ní push narrative initially Sàríù ẹnu ìṣó bá pè wá pé àwọn onítíátà kan ti consult òun wọ́n ní ó ti pẹ́ táwọn ti ń wá nǹkan táwọn fẹ́ fi gbé Lizzy Anjorin ṣubú páwọn ò rí àṣírí Lizzy kankan pé àwọn fẹ́ bá Lizzy jà pé bọ̀ àwọn ò ní àṣírí ẹ̀ kankan ẹnu ìṣó fúnra rẹ̀ ló pe Alhaji fortunately mo wà lẹ́gbẹ̀ẹ́ Alhaji ìjọ tí ẹnu ìṣó ọ̀rẹ́ ẹnu ìṣó kan náà tó wà ń bẹ̀ ní gbogbo ìgbà tó ń ṣe mítì yẹn náà wà pẹ̀lú yẹn náà pe Alhaji pé báyìí Alhaji bá ní òun máa bẹ òun kọ́ lóun kúkú lọ́mọ mo ní ayé lẹ́ lọ́mọ o gbogbo ìgbà yẹn àṣírí ti tú wípé gbogbo àwọn ọmọ yẹn wọn ò belong sí Alhaji pé mi wò pé bí mo ṣe fẹ́ Alhaji ẹnu ìṣó lè gbàbọ̀dẹ̀ kẹnu ìṣó bẹ̀rẹ̀ orí burúkú etí mélòó ló fẹ́ bá wa gbọ́ àṣà ń bá eré àníyàn wa lọ wọ́n ṣàbúlì mi ẹ ṣáà ti rí àwọn ẹ̀rí tí mo gbé wá fún yín gbogbo bí mo ṣe chat Ìyábọ̀ Òjó up pé Ìyábọ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ́stéètì mi tó kó wá yìí ṣe hàn pé Ìyábọ̀ bí mo ṣe sáré wẹ́ẹ̀dì tán Ìyábọ̀ Òjó sáré kó wá sínú ẹ́stéètì mi kí n má fọ̀rọ̀ gan ọ̀rọ̀ náírà là ń lọ àfi bí wọ́n ṣe change narrative mo wá ń sọ fọ́lọ́run bọ́n yẹn change narrative yẹn pé ìwọ Ọlọ́run ọba tọwọ́ mi bá mọ́ gbé mi lékè àmọ́ jẹ́ kí Ìyábọ̀ Òjó àti gbogbo ìṣẹ̀dá tó wà lẹ́yìn Fọlá jẹ́ kán ṣe ẹ̀sìn tọmọtọmọ mi. mo rí pé gbogbo ọ̀rọ̀ tí n bá sọ màmá ní àdàbí gbogbo aṣọ kọ́ là ń sá lóòrùn gbogbo ọ̀rọ̀ Fọlá kọ́ ni mo lè sọ fún yín because nígbà míì wà tí n bá ní kí n sọ̀rọ̀ Fọlá tán ó ṣeé ṣe kí n máa sọ ọ̀rọ̀ ọkọ mi tó mi ní sọ̀rọ̀ Fọlá tán àmọ́ ohun tó pa á mọ́ ojú Ọlọ́run ló tó Ìyábọ̀ Òjó ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa mi ṣé o mọ̀ pé statement tí mò ń sọ nìyẹn ó ti pẹ́ tó ti ń ba ayé èèyàn jẹ́ Ìyábọ̀ Òjó ó ti pẹ́ tó ti ń rán àwọn èèyàn lọ sí journey of no return Ìyábọ̀ Òjó ó ti pẹ́ tó ti ń gbẹ́bi fáláre tó ti ń gbáre fẹ́lẹ́bi Ìyábọ̀ Òjó ó ti pẹ́ tó ti ń ba ayé breadwinners jẹ́ Ìyábọ̀ Òjó ó ti pẹ́
gbogbo ìṣẹ̀dá téèyàn bá yọ nínú oko ẹrú ìwọ Ìyábọ̀ Òjó ó máa ń sọ lóore ó máa ń sọ wọ́n dẹni Ìyábọ̀ Òjó wàhálà rẹ kú tọmọtọmọ ẹni àdàbí tó ẹ pé òtítọ́ ló gbé wá nípa mi so mi ní so much ẹ̀yin náà ti rí òtítọ́ ẹ wo narrative tí òkú ẹ̀dá yìí tí gbogbo ọmọ ẹ ti ṣòfò tí gbogbo ọmọ ẹ ti ṣòfò lójú ẹ̀mí ẹ ẹ wo narrative tó push ẹ wo obìnrin èyí tó wọ green yẹn ó ti bímọ fún olúbọkùnrin fún lẹ́yìn tó bí ọmọkùnrin fún ẹni yẹn. tí àwọn èèyàn ò bá mọ àwọn green àti pinky báwọn olórí burúkú tó ti ṣòfò ẹ̀mí ọmọ wọn ṣe máa ń jàn Ìyábọ̀ Òjó push narrative ẹ lọ wo gbogbo àwọn tó ń tẹ̀lé Lizzy Anjorin ẹ lè rí wọn kó push fake narrative wọn ní ẹ ṣe iwájú ní tẹ̀yìn wò sáré èmi tí mo jẹ́ Lizzy Anjorin tí mo jẹ́ president warriors ǹjẹ́ rí kí n dá sọ̀rọ̀ green àti pink torí òye làgbà ń wò à ń wo bí tọ̀rọ̀ yẹn ń lọ a dẹ̀ fẹ́ kọ́gbọ́n lára ọ̀rọ̀ yẹn ìwọ tó o bá fẹ́ sọ̀rọ̀ èèyàn wàá jẹ́ kọ́wọ́ ẹ mọ́ ta ni wọ́n máa gbóòórùn díẹ̀ tí ò ní rùn Ògún ló máa pẹ́ o Adéníkẹ́ _mi Ògún ló máa fẹ́ràn owó àti Ìyábọ̀ Òjó tọmọtọmọ yín Ògún ló máa fẹ́ràn yín yíyẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ now ẹ wo narrative tó push ṣé tòótọ́ ni ẹ máa gbọ́ wọ́n jọ túká nípa ọ̀rọ̀ mi kan àbí mi. ṣáwọn tó ń listing sí rẹ̀ àwọn eléyìí ló ń listing sí àwọn tó ṣiṣẹ́ Mohbad rẹ̀ àwọn tó ṣiṣẹ́ Lizzy Anjorin rẹ̀ lọ́wọ́ show tán ṣe fún Lizzy Anjorin 2019 àwọn tó jọ ṣiṣẹ́ pẹ̀lú Ìyábọ̀ Òjó Gistlover gbogbo wọn àwọn tó jọ ṣiṣẹ́ eléyìí ló sọ pé ojú òun báyìí ni mo ṣe gbé cocaine eléyìí ẹ máa wo narrative ẹ̀yin tẹ́ mọ̀ pink and green ṣé tòótọ́ ló ń sọ ẹ máa gbọ́. jọ túká nígbà tí wọ́n jọ túká arábìnrin yẹn fa ìwé ẹ̀ ó lọ sílùú òyìnbó. ọ̀rọ̀ tí ò exist ẹ jẹ́ ká tún gbọ́ ohun tẹ́lẹ̀ náà sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́lẹ̀ sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́lẹ̀ náà sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan àwọn tẹ́ ń lísìn sí kó o tó lọ rajà lọ́wọ́ wọn ṣáà tí pọ̀ sí ọmọ ẹ torí gbogbo ohun tí wọ́n ń ṣe lórí platform wọn yìí á tẹ̀lé nínú ayé ọmọ wọn àti ayé gbogbo yín tẹ̀jọ ń ṣàbúrú pọ̀ pẹ̀lú wọn ẹja tún gbélé ẹja gbélé. àṣé àwọn ọkọ àwọn obìnrin tí wọ́n fáìn bẹ́ẹ̀ yẹn wà bẹ́ẹ̀ yẹn mọ̀ fáìn wọ́n máa ń pè wọ́n ní. ẹ máa gbọ́. tó yẹ kó di tó ti display nǹkan tán. ẹ máa gbọ́. nítorí sọ fún wa ni pé ẹ wo pupa mi o ẹ wo gíga mi o a lè máa wo pupa rẹ àti gíga rẹ wọ́n ń tà lọ́jà pupa bó ṣe rí yẹn wọ́n ń ta pupa yẹn wọ́n ń tà tó bá ti lọ ra complete set oṣù mẹ́ta ni wọ́n fi lè àtìfù kìíní yẹn tó máa bó gbogbo ara ìdànù. tó ga bí oòrùn tó fẹ́ máa fi tó bá ti nílà ká ìpẹ̀lú. ẹ wo ìwà tí Ìyábọ̀ Òjó ti kó àwọn Yorùbá a victim now become a target of ridicule and sudden death if care is not taken. Case àwọn team pink and team green they target the victim for sudden death now. ṣe rí i pé kì í ṣe pé ọkọ gbéyàwó wá àbí ìyàwó tuntun fẹ́ ọkọ mọ́ nǹkan tó yára máa ń da ẹbí rú tí ò kì í sí ìdáríjì òun ni ohun táwọn eléyìí ń ṣe because ní gbogbo ọjọ́ tí wọ́n máa bá wò pé òun náà ṣe báyìí fún èmi náà sọ̀rọ̀ sí báyìí bàbá Ìgbò lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìjẹ ṣẹ́rí ìyá Ìgbò kínní bàbá Ìgbò àti ìyá Ìgbò green àwọn méjèèjì ò ní problem o normal thing ni ìyá Ìgbò pink ń ṣe normal thing ìyá Ìgbò green tóun náà fẹ́ wọ normal thing ni that is family normal thing àwọn méjèèjì máa heal wọ́n later become friends kódà wọ́n lè padà later strong débi pé ẹ̀rù máa bá ọkọ ó ti ẹ̀yìn bọ̀ tí àwọn eléyìí tán bá ti yọ ọ̀bẹ àwọn gúrùpù Ìyábọ̀ Òjó they target the victim
nígbà tí Ìyábọ̀ Òjó àti Fọlágbémidé ńgbà tí wọ́n sọ Lizzy gbọ́kọ ǹjẹ́ ilé mọ̀ pé mi ni mo ń sanwó ilé Fọlá ǹjẹ́ bí Ìyábọ̀ Òjó ṣe péǹtì mi ǹjẹ́ yín lè mọ̀ wípé mo ti mọ Mr. Lawal Lizzy gan ló ń sanwó ilé Fọlá ǹjẹ́ yín mọ̀ bó ṣe péǹtì wọ́n péǹtì Lizzy máa ń pé Lizzy lọ gba ọkọ ìtorí ẹ̀ níṣẹ́ rí ẹbí wọn pink and green yẹn kò lè tó mọ́ táyé máa fi tán and kò ní sí ìdáríjì because n tí Ìyábọ̀ Òjó àti tíìmù ẹ̀ máa ń ṣe òun ni pé they always target the victim wọ́n mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ woman pink yẹn ni o kó lè pè wọ́n kó lè rojọ́ wọ́n wá save fídíò wọ́n á record voice pink yẹn wọ́n á padà wá gbé wá wọ́n á fi cyber kidnap ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní gba ransom tí ò bá lọ́kàn á ronú parẹ́ tó bá dẹ̀ sì wà láyé wọ́n á make sure pé family yẹn ò tó mọ́ iṣẹ́ tí Dorcas àti Ìyábọ̀ Òjó àti Esabod ń ṣe nìyẹn they purposely they know the truth they purposely target the victim. They will add more salt and pepper. They will add more victimization to that victim so that the victim can call them. They will now record the voice of the victim. Wọ́n wá tọ́jú ẹ̀. Wọ́n ní kó máa mú ọjọ́ tó bá sùn tí ò bá rówó mú wa mọ́. Nígbò ṣẹ́gbọ́n yẹn àtàkì woman yìí, wọ́n fẹ́ kó pè wọ́n. Kó wá sọ pé òun àtọkọ òun nǹkan báyìí ló wà láàrin àwọn lọ́jọ́ báyìí. Ó pe àwọn lọ́jọ́ báyìí. Àwọn lọ báyìí lọ́jọ́ báyìí. Wọ́n fẹ́ kí victim yakupa yẹn wọ́n fẹ́ kó wá sọ àṣírí ọkọ ẹ̀ tó bá ti sọ tán wọ́n á rìkọọdù ẹ̀ gbogbo bó ṣe ń sọ wọ́n wá padà wá àwọn ti gbọ́rọ̀ ẹ̀ ìwọ kọ́ ẹ náà irọ́ ni o they are going back tí wọn ò bá pa pupa yẹn wọn ò ní padà tí wọn ò bá pa pupa yẹn wọn ò ní padà wọ́n dẹ̀ make sure pé lè bàbá ìbò tòrò mọ́ táyé máa fi tán they knew the truth ẹ wo kéèsì Naira Marley àti Mohbad ojú wa la ṣe rí pé ọmọ kápẹ́ńtà ni Mohbad báwo lẹni tó yọ Mohbad kúrò nínú oko ẹrú báwo ló ṣe máa pa Mohbad